oníkálukú pẹ̀lú àgbélébù ẹ̀ ọ́ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ́ gbọ́gbọ́ baby pull over baby pull over ṣàfọwọ́ fà ẹni bíbí bá dé àbíyàmúwa ọlọ́run mà ní tóbi ọgbọ́n ẹni ò ṣe é gbáyé oníkálukú pẹ̀lú tiẹ̀ ọ́ ohun tó kọ́ jù sẹ́nìkan ẹ̀yìn ló kọ́ sẹ́nìkan sábàbí máa lọ ń gbogbo láyé ìṣòro ènìyàn adùn ọ̀la níyàn ọ̀wọ́ bẹ́ẹ̀ni kúlù bá ọ̀wọ́ bẹ́ẹ̀ni kúlù bá oníkálukú pẹ̀lú àgbélébù ẹ̀ ọ́ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ́ gbọ́gbọ́ baby pull over baby pull over. àtẹ́lẹ́wọ̀n ẹni kò ní tán ní jẹ́ èrè láyé babaláforí tí ń gbogbo wàhálà ẹ̀ inú síta lọ́mọ ayé bó ṣe wòlúwa ló ṣe ń dàbí ayé dàbí ayé mi ọ̀ síbi ayọ̀ mi tómi ayé ta kókó kò rẹ́ni tú ẹni òye ayé yóò ju ọlọ́run lọ kò sẹ́ni wà nínú ayé yọ tí oníṣòro wà dojúkọ ìṣòro tá a lè jù mí lọ ọlọ́run máa ṣe gbé bá mi ọwọ́ baby pull over. oníkálukú pẹ̀lú àgbélébù ẹ̀ ọ́ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ́ gbọ́gbọ́ baby pull over baby pull over. ohun tó wà láyé ni ò jọra wọn kò jọra wọn àwọn kan sunkún ọkọ àwọn kan sunkún wáyà àwọn kan tó sunkún jù sẹ́nìkan ẹ̀yìn ló kọ́ sẹ́nìkan sábàbí máa lọ ń gbogbo láyé ìṣòro ènìyàn adùn ọ̀la níyàn ọ̀wọ́ bẹ́ẹ̀ni kúlù bá ọ̀wọ́ bẹ́ẹ̀ni kúlù bá o kò dá mi dúró sínú ilé wá ń dé níwòye wá ní ìwúlò wọn bí tó lọ. ìgbà wo ló ní authority láti máa question movement nínú apartment. àfẹ́sọ́nà mo jẹ́ náà wọ́n gbọ́dọ̀ mọ wẹ́rẹ́ àbá òtẹ́ o kò lè jáde bẹ́ẹ̀ yẹn náà. gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí sọ orúkọ tí mi mọ̀ sí ta ló fún appellation àfẹ́sọ́nà tá ń sọ lórúkọ dá mi lóhùn ṣé o ẹ́bà gbọ́ lẹ́nu mi rí inú apartment àgbègbè àti máa ń gbọ́ pé àfẹ́sọ́nà mi ní ẹ̀ ṣé mo ẹ́bà sọ sí ẹ rí. yes yes bó ti gẹ̀ẹ́tà dé àfẹ́sọ́nà so kí ló ṣe ń pe fún mi títí bá ti fi kú. ṣé kò yẹ kí n pè é ni. you are so silly tó bá sílẹ̀ ni bá pèèyàn lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta mẹ́rin márùn-ún àtẹ̀fílẹ̀ ó pè tí bá ti dẹ̀ tí bá tọ fóònù yẹn sìn ó ṣe kò ṣe cost mo miss títí ẹ á tó 350 kí ló dé. ẹ ṣé kò yẹ kí n pè é ni kí ló ń sọ yìí náà. automatically tó bá fún ẹ ní àpètà pé kò ló fún mi wàá lò fún mi náà yes wọ́n tó lè pè mí tí fóònù fi dẹ́nu ti kọ́ tó máa pè èèyàn burúkú ni ẹ lórí àkẹ́ mo ti fún ẹ ní excess jù mo ti allow ẹ jù tí o ti ní freedom jù yọ̀dọ̀ fẹ́ máa jẹ́ kó máa lo mo fẹ́ máa ga lébàlẹ́ mi lórí àbí now listen okay 6:30 mo ti sún mi báyìí sìn tó bá di 7 o'clock táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri títì tó ti movement wà wọ́n yà kó bí a mo fẹ́ ṣe é léṣe ilé mi ìfẹ́ jí kí fojú rí ẹ and
má yẹ báyìí set foot ẹ ní apartment o ti gbọ́ judgement. fún mi kí la fà tó ti dé gbogbo bẹ́yẹ lè nà án fún mi. afẹ́fẹ́ ń fẹ́ ó ń fẹ́ ó ń fẹ́ ọ̀nà tó ń gbà ń fẹ́ ló yàtọ̀ oníkàlùkù pẹ̀lú àgbélébù ẹ̀ ọ́ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ̀ bébí kú ló bá ọ́ 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 ó sọ̀lọ̀ gbọ́kàn ohun tó ṣẹlẹ̀ yóò kó yẹ nìkan afẹ́fẹ́ ń fẹ́ ó sọ̀lọ̀ gbọ́kàn bébí kú ló bá ọ́. ṣé dáadáa ni. mo dúpẹ́ ẹjọ́ máa talẹ̀ bẹ̀rẹ̀. fún mi ni mo bẹ̀rẹ̀. kún mi báwo ni kí n ṣe jíṣẹ́ pé tí n ṣe jẹ́ mọ́. ó dáa kò burú ẹ bá mi sọ fún wípé mọ́mì kan ṣoṣo tó ní ló ń bèrè. ẹ̀mí pé ẹ̀yin ni màmá kún mi gangan. bẹ́ẹ̀ ni èmi ni kò ní ìyá méjì. ẹ̀yin lẹ́bí kún mi. mami ẹ káàbọ̀ mà ẹ ra mà ó járe. ẹ kújọ́ mẹ́ta. jọ́kàn pẹ̀lú. gbogbo ilé ń kọ́. dáadáa lákòókò wà. ṣàlàáfíà lè wà ṣé kò sí wàhálà kankan mà. dáadáa lákòókò wà. ewo ó ti pẹ́ tèmi náà ti fẹ́ mí tiyín inú mi dùn gan láti rí yín lẹ́nu Ọlọ́run bá ń gbọ́ gbogbo bàbá yìí ni kún mi máa ń jọ̀rọ̀ yín lẹ́nu fún mi. tí mo sọ pé mo fẹ́ mí ti mọ́mì mi mo fẹ́ mí ti mọ́mì mi mo fẹ́ mí ti mọ́mì mi inú mi dùn gan láti rí yín. kún mi náà nǹkan ìjọba mi pè. ilé wọn wà nílé wọn ń rẹ ijú lọ́wọ́ ẹ jẹ́ kí n sáré pé wọn wá. pàmìlì wa. ẹ pẹ̀lẹ́ mà àbí kí n bá yín bomi bọ̀ mọ́. má wọlé. kí n kọ́kọ́ pè wọn wá náà ẹ rà má. ọkọ mi. ṣé dáadáa ni. báwo ni. àlàáfíà ni. báwo ni. ṣé o sì. kò sí wàhálà mo ti gbàgbé lóòótọ́ pé alọ́rọ̀ fún ni. àní ọ̀rọ̀. ó rẹ̀ mí gan ní sọmọ kan lára sùn sínú ilé mi. pẹ̀lẹ́ ọkọ mi ò ní rà rẹ̀. àmì mà ẹ ti meet kíkẹ́. mo bá ń bí iná sí i. ṣé pé mo wá bí wà kóore ni. mami ẹ káàbọ̀. pẹ̀lẹ́ aya mi ṣé dáadáa ni gbogbo ilé ńkọ́ mọ́mí àti dáàdì ńkọ́ pẹ̀lẹ́ ayé mi mi dún ọlọ́run èmi kàn tí mo pé mo sọ pé mo máa wá gba tìbí tó ní wá gbà ìyàmọ́ gbà tí tiẹ̀ kọ́kọ́ bá àṣeyíre ni mò ń bọ̀ wá bá mo dúpẹ́ pé mo kórè lọ́nà. fast bẹ̀rẹ̀ nǹkan tó máa jẹ ẹ kí n lọ prepare àkínyìn àpò. ó dà ọkọ mi ẹ ṣe. ẹ wò màmí ṣe rí eléyìí tẹ̀tí wá kí wá gbogbo àlejò pátápátá ni màá ṣe fún yín gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ti fẹ́ jẹ báyìí ó ní kẹ́ ẹ sọ fún mi o mo rẹ́dì láti ṣe fún yín mo ṣe ru ẹ̀gúsí kan ni màmí èdè àti ìgbín ni mo fi rù kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ ṣé sẹ̀mó ni ṣé yan ni ṣé bà ni ṣàmàlà ni àbí rice kí lẹ fẹ́ jẹ kí n sáré lọ sí. ẹ wo òkèlè ló máa dà. òkèlè ló máa dà ẹ jẹ́ kí n bá yín gúnyán sẹ́gùsí. o ṣe èèyàn tó níbi tí mo lọ bí yàrá bá máa pẹ́ bó bá jábọ̀ là ni kó fẹ́lẹ́ ẹ ṣe jàre wá ṣeun. kò sọnà mọ́ káyàsá tọ́lọ́run lọ ní ọwọ́. Kálukú pẹ̀lú àgbélébù ẹ̀ ọ́ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ̀ bébí kú ló bá ọ́ bébí kú ló bá ọ́
bá ó sọ lọ́ngbọ̀kan ohun tó ṣẹlẹ̀ yàn kó yẹ nìkan afẹ́fẹ́ ń fẹ́ rẹ̀ ó sọ lọ́ngbọ̀kan. Gbogbo kúkú wà lọ́mọ a ní tí a bá wo ìlú tí a bá gbé ìlú ṣe bá ṣe gbé a lọ kó wọn wá. irú ọ̀rọ̀ wo nìyẹn ìlú wa ṣe gbé bàjẹ́ kódà nísìnyí mo fòǹtẹ̀lú pé ìlú mi ló best jù. ókè máa lẹ sọ bẹ́ẹ̀ o. mo mọ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ ìwà ńkọ́. a máa sí ní kọ́ńtírì kan náà mọ̀. ṣé pé ẹ ti ó báyìí. gbà mélòó. anyway kò sẹ́ni tó gbàdúrà ń rẹ̀ àwọn báyìí pé nǹkan tó máa fìyàn lọ́kàn balẹ̀ nìyẹn tó dẹ̀ máa mú ayọ̀ wá why not. inú mi dùn pé ó ti dé báyìí sí. ká máa fi rí bóyá bí ènìyàn sọ́la tó ti relax màá wá mú lọ sí company ẹ̀ màá lọ introduce ẹ̀ sáwọn staff ẹ̀ pé ọ̀gá yín rèé o alágbàṣe lásán lèmi jẹ́ o. ìyẹn túmọ̀ sí pé o fẹ́ dá mi dá company. mi ò lè dẹ́ ẹ dáná àjọ máa ṣe papọ̀ náà ni. má ṣe bẹ́ẹ̀ o bó ṣe ń ṣe tó ṣe wà òkè bá tí mi sílé mo fẹ́ kó continue. kí ló wá fẹ́ jẹ báyìí bí mo ṣe ń wẹ̀ mo sọ pé homemade food ló máa wọ̀n jẹ bíi àmàlà. tí má tún rí gbẹ̀gìrì sí mi máa. báwo rí èmi sì wà nílé màá sì máa ṣe é bí àlejò ń sìn máa ṣe fún ẹ. bébí olùbá mi ò lówó lọ́wọ́ fún nìkan wọ́n rẹ̀ sí mi ni ẹ̀yọ́ fẹ́ àwọn ni mo fẹ́ ni má pa mí mi ò lówó lọ́wọ́ ní fúnlẹ̀ kí ló dé ìwọ nìkan nù lé o ná 700,000 naira láàrin oṣù mẹ́ta òòrà kọ́kọ́ ń bẹ̀ o òòrà bàtà òòrà aṣọ o òòrùn jẹ sílé o tí bá tó pé báwo lè ṣe náwó wà lóhùn kò ṣe ná títí wàá mú 200,000 naira sìn mi ò ní pa mí kí ló dé wọn fóbìnrin mo fẹ́ ni mi ò ní. ìwọ kò ní fẹ́ jà wèrè bọ́lọ̀ lọ́wọ́ ó ní fẹ́ ṣí èrè délẹ̀ ó ní 200,000 àbí kí ló sọ. mi ò ní ṣé ìwọ sọ kàlùkàlù ni wọ́n ni ṣé kàlùkàlù ló pẹ́ fún mi. ṣé ọmọ mi tó ti rí mi. ṣé kàlùkàlù ni wọ́. ní pé kí ni. ṣé kàlùkàlù ni. ṣé ọmọ mi tó ti rí mi. ṣé kàlùkàlù ni. ṣé ọmọ mi tó ti rí mi. ó wá yá pami. kí ni. panigba. tó bá tiẹ̀ máa gbọ́ òlè kú sí mi lọ́rùn ó lè kú sáyà tèmi táwọn èèyàn tó máa kú sí mi láyà àwọn èèyàn gidi àwọn olówó àwọn èèyàn gidi tó fún ó ṣàlù tó fún ó ṣèyàn lọ́yà àwọn máa kú sí mi lọ́rùn ó já wèrè ni. mo bèrè owó lọ́wọ́ ẹ̀wọ̀n dẹ̀bẹ̀rẹ̀ sí ṣàròyìn lé mi lórí èló ni mo bèrè 200,000 naira 200,000 naira. ṣé kò ṣòwò. ní kí ni. ṣé kò ṣòwò. pẹ́ẹ́rẹ́ ọmọ ẹ̀ táwọn ọmọ mi ná ní club ni kí ló ń ṣẹlẹ̀ 200,000 tó yẹ kọ́kọ́ máa fi tábà sí mú lásán òwò wá gbé kẹ̀kẹ́ wá ránṣọ òwò wá ka bọ́jẹ̀tì lé mi lórí òṣègbà òṣàbọ̀ òṣèkìlọ̀ òṣèkìlọ̀ tó ń torí ọlọ́ọ̀ kí lọ́wọ́ wà fún kí ni nǹkan tí owó wà fún nínú lówó wà fún jẹ́ kí n ná owó ajẹ́ kan ni mo wá jẹ́ kí n jayé orí mi tó bá bọ̀ pé ò lè tọ́jú mi á pẹ́sà kó o dá mi padà síbi tó ti rí mi èmi ò ráyè òṣì o èmi ò ráyè òṣì torí pé mi ò kọ lẹ́tà wá ọkọ ìwọ lórí ẹ̀bùrú lò wọ́n yàwó kiri lórí ẹ̀rí mi lórí ẹ̀lọ́fẹ́fẹ́ mi sọ gbogbo nǹkan tí máa ń fẹ́ lọ gbọ́dọ̀ wá ṣe fún mi tí wọ́n kó lè ṣe fún mi kó jẹ́ kí n lọ èwo ló ṣí. gbogbo ọlọ́gbẹ̀ẹ́ kọjú síbi rẹ̀ sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní mò ń tiẹ̀ ń sọ fún ẹ pé ẹ tó o bá lè fẹ́ mi kó fi mí sílẹ̀ kó jẹ́ kí n máa lọ. ó ti fẹ́ mi náà ọlọ́wọ́ bá gbọ́ ó ti fẹ́ mi náà ò dẹ̀ lè fi mí sílẹ̀ láìláì. bẹ́ẹ̀ni ẹni tó bá bímọ ọ̀rọ̀ báyìí òun ló máa pọ̀n yes jẹ́jẹ́ mi ni mo jókòó kó o tó sọ pé o fẹ́ mi so o gbọ́dọ̀ máa take gbogbo responsibilities lórí mi pátápátá sórí o mo sọ pé tẹ́lẹ̀ pé mo lọ ni but lọ́wọ́lọ́wọ́ mi ò lọ sẹ́yìn I'm going nowhere ṣó ti yẹ o ti fẹ́ mi o dẹ̀ ti fẹ́ mi ná mi ò lè sọ tó bá tú ayé wa o lè má gbàdá àti bá rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn o ti fẹ́ mi ò dẹ̀ lọ sí anywhere mo gbé bẹ́ẹ̀dì wá sínú ilé mi ibi tí màá rọ pé sí rè last bus stop mi ni mo wà mi ò lọ sí anywhere ibi ìgbà ọrùn ẹni máa parí gbogbo ẹ̀ sí jẹ́ kí n wá jẹ́ kó yẹ mo fún ẹ ní 12 noon ọ̀la láti wá 200,000 naira yẹn fún mi bí bẹ́ẹ̀ kọ́ máa fi ẹ lákàlàkà máa gbọ́ ẹ lọ́gbọ̀lọ́gbọ̀ máa jẹ́ kó orí ìdí ẹ̀wà pé ní bàbá ẹ̀ tó bá rí obìnrin láyé ẹ̀wà máa sá kábàkábà wo níranù ajẹyàwó àfi tìbí nìkan ló mọ̀ tó bá jẹ́ pé mo ní kó wá ṣe tìbí sí bí ẹ̀mẹ́ 200 olóṣì ẹ̀wà àti lọ bí 100 àbí kó máa kì mí bí ìbọn nìkan ló mọ̀ ó dẹ̀ ní choice ó ní choice ó ti ẹ̀ bí ẹ̀ dání
ó Mo ti fi yàn já ẹ̀dá kó má wọ owó yẹn síta fún mi. Tó o bá wá owó síta fún mi, má fi mú ẹ̀kọ́ fèrè. bọ́kọ bá sọ méjì á sọ mẹ́jọ bọ́kọ bá sọ mẹ́jọ á sọ ogún bá mi ń kú àyà ọlọ́run mi ò fẹ́ o. ọkọ mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò gba sùúrù àfi kó ná sùúrù sí o ọ̀rọ̀ obìnrin ò ṣeé kàkún tó tó yẹn béèyàn bá tàró wa wá ń gbà míì á sì wà wò ó bó o bá ní igi eléyìí ò dáa òye ọ̀nà èyí ò dáa òye ọ̀nà èwo ló mọ̀ tó fẹ́ jò lọ́rọ̀ wa. Màámi, ṣe eré ká ní mi ò pàdé obìnrin rí màmá ọkọ bóyá gbogbo obìnrin mọ́ ṣe rí nìyẹn mo ti róbìnrin rí tí kíkẹ́ ẹ̀kan yàtọ̀ ni wàhálà yìí kẹ́ ti pọ̀ jù ó fẹ́ pa mí ó fẹ́ ṣe mí léṣe ṣé wọ́n rán sí mi ni èmi wàhálà ọ̀la ìjọ̀gbọ̀n ọ̀túnla àròyé kí ló dé tó mú mi jẹ́ pé nísìnyí gan ibi iṣẹ́ mi gan gbogbo nǹkan tí kí n má sàn kàn mí ni mi lè concentrate mọ́ ṣé wọ́n rán sí mi ni ẹ wá ní kí n ṣì máa ní sùúrù pẹ̀lú ẹ̀ nìyẹn. ọ̀ràn sí ẹ ìwọ ló ń rò bẹ́ẹ̀. tí ó bá gbé bí a máa sọ pé bóyá mo ti gbé wà mí dé pé mo ti lélẹ̀ lọ ni kò ẹ̀wọ̀n pé kò pẹ́ mi. má ṣe yẹn o ó dẹ̀ máa di ohun tó dẹ̀ máa sọ wá lẹ́nu nìyẹn wọn á ní orí ó lọ ó tún ti lé yẹn lọ orí ó tún ti lé yẹn lọ ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo wọn yẹn dà wò ó ẹ̀jẹ̀ ọmọdé ló ń dọmọ yẹn láàmú màá wálé màá wá bá sọ̀rọ̀. ẹ bá sọ̀rọ̀ màmí ẹ bá sọ̀rọ̀. má bínú Àyìndé. nítorí ẹni náà máa sọ pé o ti lélẹ̀ náà lọ o ti fẹ́ lómi. ń táwọn èèyàn máa sọ ni òun ni mi ò fẹ́ kó ṣe mọ́ ẹ lára. ẹ ṣé gan ni inú mi dùn mo really appreciate gbogbo yín gan thank you so very much ẹ wo ṣe rí látìgbà tí mi àti ìtìjọ ń ṣiṣẹ́ kò sí ọ̀rọ̀ gbọ́n mi sí omi ò tó kò sẹ́ni tí ó bára wọn jà kò sẹ́ni tó kówó jẹ nǹkan tí bá fẹ́ lẹ́ ń bá mi fẹ́ inú mi dùn gan ẹ mú dẹ̀ mọ̀ pé nígbà tí bá máa fi lọ́n bíbá yìí máa really miss gbogbo yín gan ni mo really appreciate yín ní ẹ̀ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún àwọn kan nínú yín pé alágbàṣe lásán lèmi pé mi kọ́ ni mo ní bíbá yìí láìpẹ́ láì jìnnà pé ẹni tó ní máa dé ẹni tó ní ti wá dé o ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí CEO yín òun rèé ọ̀rẹ́ mi ni best friend mi family friend mi cousin mi she is very nice to me and precious. Mrs. Keji Lawal. You're welcome ma. ẹ ṣé gan-an mo dúpẹ́ bí mo ṣe máa ń pe Sadé lọ́hùn gbogbo bó ṣe máa ń ròyìn fún mi ó máa ń jẹ́ kí inú mi dùn so bí ṣe wá gbárùkù tì mo fẹ́ kẹ́yìn náà kẹ́ gbárùkù tì mí náà bẹ́ẹ̀ kí ilé sọ yìí kó lè bá máa ṣe kíni kó lè bá máa lọ síwájú sí so. orúkọ tèmi ni Adéyẹmí Adéníyì I'm the manager of this company àmúdáyín lójú lé ní pé gbogbo bá ṣe gbárùkù tì àwọn tí gbogbo iléeṣẹ́ ń gbòòrò sí tí kò sí wàhálà tàdé ń lọ síwájú a máa tún gbárùkù tì ẹ̀yin náà jù bẹ́ẹ̀ lọ once again you're welcome ma. Thank you. ní báyìí a máa ṣe àfihàn ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí òṣìṣẹ́ iléeṣẹ́ orúkọ tèmi again Adéyẹmí Adéníyì. orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Ayọ̀dìméjì. orúkọ tèmi ni Dayọ̀ Àtúbàjẹun. Dóyin Kòfóró Ọlábíkà. Àtinúkẹ́ Fọlọ́runṣọ́. Abímbọ́lá Agbábíàká lórúkọ tèmi secretary company yìí. secretary mi nìyẹn secretary tó ju secretary lọ òun ni ò jẹ́ kó rẹ̀ mí tó bá ti rẹ̀ mí báyìí tí wọ́n ní secretary ó ti rẹ̀ mí wọ́n ní àyíjẹ́ ká tún ṣe eléyìí òun ló máa kọ proposals òun ló máa ṣe so many things in fact mo ti miss ẹ already. èmi náà ti miss yín bye bye and mo promise yín pé gbogbo bí mo ṣe ń ṣe mo ò ní change. abẹ́ta ọ̀ ẹ ṣe gan ni ẹ ṣe wá rí jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé gbogbo láti ṣe tá a bá ti rí àwọn ibi tó kù tán àwa rẹ̀ yín. ẹ ṣé gan thank you.
ẹ wà ní. bàbá ẹ máa mọ̀ ọ̀rọ̀ sọ gan-an. ẹ máa ń sọ̀rọ̀ gan-an ẹ máa ń sọ̀rọ̀ ju ẹ tẹ̀sí sọ̀rọ̀ ju èjì yín gan lọ. ẹ kàn ń jábọ̀ ẹ kàn ń jábọ̀ ẹ kàn ń jábọ̀ ẹ ti ẹ̀rẹ́ ni ẹyin ẹ lọ sáìsì yìí ni ẹ wọ́n lọ ṣe orí burúkú kí ló dé àgbàlagbà máa ń ṣe ọ̀rọ̀ kùsíkù ni bó ti rán àgbàlagbà tí aláṣọ tó ni aláṣọ bọ́ aláṣọ fẹsẹ̀ alẹ́ bí àdìjẹ́. èmi mò ń ru ẹjọ́ òsì mò ń ru ẹjọ́ wẹ́wẹ́. ẹni ọmọ fún yọ. ṣé o ní ẹni tó tó mi lé ṣá. kí ló kọ́ mi èmi ò tẹ̀lé nínú bàbá yín èmi ò fọ́rùn bàbá aláǹkà ọba yẹn èmi ò lè ní bàbá òṣì ní bàbá náà. kí ló dé ẹni wọn wọ́n ṣẹlẹ̀ wọ́n pariwo ṣẹ́ ní burúkú bẹ̀ ilé ìwòrán lẹ́kọ̀ ilé ìwòrán lẹ́kọ̀ ẹ kọ́lé sínú ìyá bẹ̀rẹ̀ sí pariwo àwọn ìjọ gidi wọ́n ń kọ́lé síbi gidi wọ́n kọ́lé sọ́mọ́lẹ̀ àbí kò kọ́lé sí màgòdò àbí kò kọ́lé sí méjìsì ẹ kọ́lé sínú wa lẹ́gbẹ̀ẹ́ koríko rẹ̀ sínú oṣù ẹ̀rọ pariwo bíbà ẹ̀rọ pariwo wọ́wọ́wọ́wọ́ ẹ̀rọ lọ sí. tó bá jẹ́ bí àwọn bàbá ńlá kú ẹ̀ ló ń bá wílé. kò dẹ̀ ní da fọ́wọ́n bàbá ńlá kú bàbá àtẹ̀yìn náà. ní ilé tí bàbá ńlá kú ẹ̀ kọ́ èmi ni mo kọ́lé sínú ra èèyàn mélòó ní ìrandíran bàbá ńlá kú àti ìyá ẹ̀ mélòó ló yá mi lówó tí mo kọ́lé sínú ra yìí ọmọ pé ló kọ́lé sínú ra ni. ẹ̀rí sí oríire tá a bá ti ń ṣe tọ́lọ̀ wọn máa bàjẹ́ fún yín ni kí ló ń ṣe yín kankan wá ewé lọ sí ọgbọ̀n ẹgbọ̀n mi dáadáa o èmi ò ṣe kú mi tó jí mi o èmi ò jí mi o mo mọ̀ ọ́ sọ dáadáa mo ṣá mo mọ̀ ẹ́ sọ̀rọ̀ máa sọ̀rọ̀ fún yálé yín máa bàjẹ́. kú mi ojú bá àgbọ̀gbọ̀ èmi pẹ̀lú yóò lọ́wọ́. Mami kú wáyà Ọlọ́run. Kí n bá gbọ́ ṣé gbogbo ọ̀rọ̀ orí kúkú sọ akọ bẹ́pẹ́ tó wọlé gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ yẹgbà tó ti wọlé ṣó yé ní àbó kan ní gbogbo ọmọ oníta tó kú ká kó ṣe é kó lọ́wọ́. Bọ́kọ bá sọ méjì á sọ mẹ́jọ. ọ̀pọ̀ Ọ̀rúnmìlà ọmọlé alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà àgúndègún ibi wọ́n gbé rọgbà àhúndáhùn ibi wọ́n gbé rọ àwọ̀lọ̀ lọ́lẹ̀dẹ̀rẹ̀ ní tí wọ́n bọ̀ sọ ire. ó gbèrò sùn. ó gbè dúró nínú igbó ó dáwọ́ òsùn tilẹ̀. adíáfúnkere eléyìí tí ṣe yèyé òkè níjọ́ tí ọ̀rọ̀ kí ọmọ rẹ̀ ò rójú tí ò ráàyè tí gbogbo ohun tó ń ṣe ọ̀yọ́rí síre. ìyá wa ifá nítorí ọ̀rọ̀ ọmọ yín ọkùnrin lè ṣe wá. bẹ́ẹ̀ ni bàbá ifá ní gbogbo ohun tó ń ṣe tí ò lójútùú ẹja náà nítorí ẹ̀ ni o èmi ò rí irú ẹ̀ rí ọmọ tó ti ń ṣiṣẹ́ ọwọ́ tó ti ń kawó kó wá di tí gbogbo ẹ̀ dẹ̀ dúró gbọ́n in lójú kan náà ẹja náà bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbà mí torí ẹ̀ mo ṣe wá o. ẹja náà gidi bàbá ṣíṣe kù tá a ṣe àmọ́ kó tó di káwọn ìgbésẹ̀ kan. ǹjẹ́ sọ lè wáyìn kémi rẹ̀ fojú rinjú ó ní gbólóhùn tí fàfẹ́ bá sọ. ẹ wo bàbá kò sí wàhálà tẹ bá ní kí n wá màmú débi bá. ó ní gbólóhùn tí fàfẹ́ bá sọ. Bó ti yẹ ká gbìyànjú máa ṣẹlẹ̀ yìí o ẹ̀yin òbí ẹ̀yin lẹ̀ ó jèrè ọmọ bó ti yẹ ká gbìyànjú yàgìdì máa ṣe mo ń gbàdúrà ní gbogbo ìgbà. àdúrà yìí dẹ̀ gbà. pébì náà máa jẹ wọn mọ. ẹ̀dẹ̀ máa jẹ pẹ́pẹ́pẹ́. ní ìtí ẹ̀yẹ gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lóru máa jí máa gbàdúrà ìwọ Ọlọ́run máa bá mi ṣe àlékún oore fọ́mọ mi jẹ́ kọ́mọ mi tí ẹ̀ ríṣẹ́ ó dẹ̀ padà ríṣẹ́. àṣẹ gan ni màámi. Màámi ẹ kì í tèmi àrẹ fáwọn onínàmùnàmọ́ wọn ṣe gbẹ́kẹ̀lé kó tó múná wọn lọ. ó dà kò burú. ó dà ọkọ mi ó dà o màá máa retí ìpè ẹ. èmi ègbó èrò 50 naira 100 naira ni ó lé sí o 100 naira wọlé 100 naira wọlé. pákó 100 naira pákó mọ́tò eléyìí pákó. bàbá pákó mò ń lọ. bàbá ìwé já lọ já ìmú ń kọ́ pákó dẹ́ sọ̀ lọ. pákó dẹ́ náà pákó.
Paco! Banana, Paco! Paco! Banana ni o. Bẹ́ẹ̀ni àtẹ̀wọ̀n dúró. mo ń ṣe látàrí ìsìn òṣè ń bọ̀ bó lè ṣe máa ń ṣe all the time nìyẹn wọ́n á gbé mọ́tò fún ẹ pé kó lọ fi ra nǹkan wá wọ́n á máa lọ fi kó àwọn lọ́gẹ̀dẹ̀ àwọn aláta ṣé o mọ̀ pé ọjọ́ kan tó lè ọjọ́ gbogbo tó lóhùn o ti wá ṣe dójú ẹ̀ lẹ́nu èyí ní ìgangan ni kò ní di ijọ́ kejì iṣẹ́ ẹ̀ tán bíbá ilé. mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ torí ẹ wò ṣe rí bí a ṣe ń bọ̀ ni wọ́n fẹ́ kọ́ síbi abẹ́ bíríìjì báyìí pé kí n ṣe roundabout sáárìn kan yọmọ lọ́ọ́ báyìí ni má ti sáárìn yọ máa ń wo bí ṣe ti sáárìn bọ̀ ọkàn torí kọ ọ̀dọ̀ àwọn lashman ni ní bá ní stop mo sì stop come down mo sì come down ń máa bèrè tán á ní how old are you mo sọ á ní ta ló ní ọkọ mo lóbìnrin ni á ní ṣé ń ṣe táàmù lọ mo ní ń ṣe sọ ti bímọ mo ló ti bí ṣé ń yàlè mo ní wọn máa ń yàn lẹ́ẹ̀kankan ṣé ọlọ́kọ mo ní ọlọ́kọ ẹnì sọ lówó mo lẹ́ẹ̀ lówó sọ pupa mo lẹ́ẹ̀ pupa sọ nídìí mo ní redeem member kódà ń gbà wí ìdí ìbúyaka tán ni wọ́n pè wọ́n ní redeem camp. Shut up! Get out of my office. Kàwé lẹ́kọ̀ọ̀kan kò ní kọ́mẹ́tẹ̀ sí mi àbí wọn ò ní rẹ́kọ́ bí wọn bá kàwé ṣé wọn ká rẹ́kọ́ náà ẹ̀yọ ìwọ̀n gbọ́dọ̀ sí yẹn ní ọ̀ get out of my house get out of my house kí ni ṣe fọlọ́pàá bá fi lè yìnbọn má gbé ó yẹ kí wọ́n mú wèrè ni irú kí ni wá ni rádàdà òṣùwò nù mo kọ́ fọkàn náà sàlárọ̀ ọjọ́. gbẹ̀lẹ́jàre fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ọ̀gá ni kí ló sọ ọ̀gá. ọ̀gá ń kírèsì orí wọn ti yí sorry orí wọn dàrú kí ọ̀gá máa sọ ọ̀sẹ̀ mi ẹni ẹ̀ o ṣẹ̀ṣẹ̀ pé bóyá fúnra mi brain I am a graduate I finished uni petrol and I have HIV in English. dàkúdàkú gbẹnu lọjà rẹ èló ń kòkò ọlọ́run ọmọlẹ kí ló sọ gala béèrè ọ̀n ka pú ẹ̀wọ̀n bí kí ló sọ gala wí. ní orí burúkú òsì wèrè wọnú àwọn ìtara kọ agbára ọlọ́run kéèké kì í bá ti sókè ibi àbábà ti lẹ́nu wa ọba tì nù. ẹ kí wọ́n kí ló sọ ga gangan kí ló sọ ga. ẹ kọ́kọ́ ò ní kébì ẹ máa lọ get out of my office I sack you kí ni dé. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìwọ gan ìgbéraga ẹ̀ pọ̀ àmọ́ ń tọ̀ ń wà èmi gan ń wa ọkọ̀ tí ìbá ṣe pọ̀ tó bá ti kí ọkọ̀ tó pọ̀ ń ta manual làwa ń wà nígbà táwa fi ń wọkọ̀ olùsí tó sórí bíi síìtì lẹ́dà ṣé ìgbà tí wọ́n máa ń ṣàkọsẹ́ mi ní pé ìwọ nìkan lọ́mọkọ̀ wa òun náà gbaṣẹ́ lọ́wọ́ rẹ o. òkèlè ṣé èmi ló ń bá wí. ẹ ìwọ ni èmi ni. àwọn òṣìṣẹ́ ń lè ṣe ìmọ̀ agbára mi lọ́wọ́ wa. wo bí tèmi dáa ní bá lérú yín láyé yín dojúrú iṣẹ́ méje ńlẹ̀ mi kọ́. ìyá bẹ́ẹ̀ rọ lọ. mo kọ́kọ́ wẹ́dà ọmọ mi fojú ṣiṣẹ́ kì í ṣe bí iṣẹ́ wẹ́dà bọ́mọ bá fojú ṣiṣẹ́ yóò kó ná ojú ẹ̀ lè fọ́ ọ̀sánbẹ̀. lẹ́yìn wẹ́dà mo kọ́ télọ̀ kábẹ́rẹ́ máa gún ni lọ́wọ́ àti pé ọ̀gá mi iṣẹ́ aṣọ eégún ni máa gbà lólè mi ń bẹ̀. lẹ́yìn náà ni mo kọ́ fọ́nísọ̀ tó ń pè káfíńtà ni máa gòkè fọ́nísọ̀ ni lọ́wọ́ lẹ́lẹ̀. ọ̀gá mi bá yàbọ̀ ní ewé ńlá street ní àlàáfíà off adémọ̀sùn iṣẹ́ kóṣí ni máa gbà. tó bá ti wá gba iṣẹ́ kóṣí tán tó bá ti kàn tán èmi mọ́ ga jù nú ọmọ sẹ́ wọ́n ní sùn sínú ẹ̀ bọ́sọ̀ ń bá mi pé ìnìpẹ́ kú o bá mi wá ní kú mbẹ́ èyí ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn náà bọ́ ọkọ mẹkáníìkì ní Solomon adúrómi ọ̀tọ̀ ní àlàáfíà kan náà níjọ́ kan mo gbé kó parí mo tó lé mi ń bẹ̀ nù lẹ́yìn náà ni mo kọ́ fọgànáísà èèlò ní orí tí wọ́n fẹ́ táyà nísìn kí ó tó di pé wọ́n lọ kọ́ bíríkìlà akóbá ni ìyàwó bíríkìlà wọ́n lọ́kọ̀ ẹ̀kọ́ lọ́lọ́ fọ́lé
èmi ìṣọ́ lórí burúkú bíi ti wọ́n ṣe wà yìí tó bá jẹ́ màṣínì fọ̀gànẹ́sà lòun mọ̀ kí n gbé wọ́n gbé ẹ̀yin lẹ́yìn ní fúṣọ̀ ìsìnkú kánú ẹ̀ ṣiṣẹ́ ṣe. ẹ ọ lè fi ṣiṣẹ́ ṣe ọ̀sáyé wà ní ọ̀ráyé wà ìwọ ọ̀kásẹ́ bíi méje lẹ̀ kò sí ìtọ́ jèrè nínú gbogbo ẹ̀ ṣé wà náà rí. bẹ́ẹ̀ ò tó sọ̀rọ̀ sí mi bàbá tó bí ọ. bàbá tèmi. àwọn tó ń ṣe mú bí bọ́ọ̀lì sí kẹ̀kẹ́ ó sì kí inú bí aṣọ inú agbọ̀n. àwọn olórí burúkú ni ọ àbọ̀mọ̀rọ̀ bóyá ẹ̀fẹ́ báyìí sọ ma gbọ́ ti lé ọkọ mi tí n bá nà kò sí nǹkan tó lè ṣe sí. wèrè tí wọn bá gba mọ́tò lọ́wọ́ rẹ̀ sábà níbẹ̀ níbi kò sí nǹkan tó fẹ́ ṣe sí. wọ́n kà sí ẹ̀mọ́ mi. ìwọ kí ló dé. Because I'm not working, I don't think she might drive the use because I can drive àwọn wọ́n wà lọ́fíìsì music akọ̀sáré wo kẹ́ peruse kí n lẹ̀. wọ́n mi wá òkè. kí ló dé driver yín kọ́ mà. ti ṣáṣe mọ́ṣẹ́ mo ti sáàkì rẹ̀ nù. ẹ sáàkì ẹ bá má ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n pè é drive ní alẹ́. complain ti pọ̀ jù lórí ẹ̀ so ìgbẹ́ lè bí ẹ̀ mu. tẹ́ bá mind ma máa drive nílé ṣe gbọ́. really. yeah máa drive nílé so ẹ bá mi kàn wọ́n fine kàtí treat àwọn. so máa padà wá gba fine. okay. Oníkálukú pẹ̀lú àgbélébù ẹ̀ ọ́ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ́ sọ́kọ́ bébí kúló bá ọ́ bébí kúló bá ọ́. àtẹ̀lọ́rùn ẹni kò ní tán ní jẹ́ èdè láyé babaláforí tí ń gbogbo wá inú síta lọ́mọ ayé bó ṣe wòlúwa ló ṣe ń dàbí ayé dàbí ayé mi ọ̀ síbi ayọ̀ mi tómi ayé ta kókó. ṣé kò sí. kò sí àwọn ọmọ mo kọ̀ rò pé ẹ máa ní assistance mi láàárọ̀ iná ni bàtẹ́ ti get driver mi. okay thank you sit down. Baby, pull over. Oníkálukú pẹ̀lú àgbélébù ẹ̀ ọ́ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ́ sọ́kọ́ bébí kúló bá ọ́ bébí kúló bá ọ́. ohun tó wà láàyè ni ò jọra wọn kò jọra wọn àwọn kan sunkún ọkọ àwọn kan sunkún wáyà àwọn kan tún sunkún ẹ̀rọ ọmọ gbẹjọ ṣe mílẹ̀ ayé yìí màmá ni ọ́ wọn ní fi ti wá ṣàrí. aláògọ́ ohun tó mo ṣe máa ń lálàá ẹ̀ nìyẹn all the time. èèyàn fi ọwọ́ kan fún mi in fact ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi mo mú un gbé mi. ṣé ọkùnrin lẹni náà ni àbóbìnrin? ọwọ́ ọkùnrin ni. báwo ni wọ́n ṣe mọ̀ pé ọwọ́ ọkùnrin ni? báwo ni ṣe ní dọ́wọ́ ọkùnrin mọ̀? ṣé tí o bá wọ́wọ́ ọkùnrin ṣé ò ní mọ̀ ni? lágbára mo wà ṣọ́ pẹ̀lú nǹkan tí mo rí ó fún mi ní omi mu but ọ̀rẹ́ ó tán rẹ̀ ni o kò sí nǹkan kan tí ọkùnrin fẹ́ fi mí ṣe pẹ̀lú nǹkan tí ọkùnrin ti fojú mi rí ọmọ tó bá wá ní ojú ayé má bá tátán ámbélé tà sí ojú òun mo kàn mú mi yẹn ni kò já ìmí láyà o mo kàn ní kí n ṣàlàyé fún ẹni o ẹni ọkùnrin tó wá cause mi sìn
àjẹyẹ ń su. ọ Kejì ní sùúrù fara balẹ̀ mo mọ̀ pé ojú ẹ̀ ti rí nǹkan oríṣiríṣi lọ́wọ́ ọkùnrin but at the same time tó bá ti gbọ́rọ̀ ọkùnrin báyìí ó máa gbé parí ni kí ló dé fara balẹ̀ wo mo ti sọ fún ẹ pé ibi tíyàn burúkú wà níyàn rere náà wà ó máa try láti calm ọkùnrin down ni tó bá ń ṣe báyìí tó ń vibrate báyìí èèyàn tó bá fẹ́ wá báyìí ó máa sá lọ ni. mo gbọ́ ẹyẹ ìmọ̀ ẹ̀ dà o ọ̀rẹ́ mi ìmọ̀ ẹ̀ dà but kò ṣe tẹ̀lé ọkùnrin ló fẹ́ nu pè bẹ́ẹ̀ ṣá mo rí tẹnikẹ́ni tó bá jẹ́. Ọlọ́run rí i pé mo ti ṣe mo tí mo lè ṣe. ẹ ǹlẹ́ ìyá wa. ẹ kú jọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ṣàlàfíà nílé. bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ ń kọ́. everybody wà okay sà. ó dẹ̀ ń pẹ́ mi ò rojú ìrí o. ó tọ́ ni sà. èmi àti Sadé ni a jọ wá síbí báyìí ní nǹkan bíi a week sẹ́yìn wọ́n lè travel pẹ̀lú sórí òkè. bẹ́ẹ̀ ni ṣé kò wá sí. kò sí nǹkan kan àmọ́ òun pẹ̀lú nǹkan ló jọ ń rìn. so Sadé náà ni kò bá tún mú mi padà wá but ó wà busy òun ló jẹ́ kí mi dá wá fúnra mi torí mi nínú ń jó lábẹ́ aṣọ òun lálàá kan ní alàgbà aláyẹn dẹ̀ jẹ́ kàyéfì fún mi ó dẹ̀ ti tó bíi 3 months mo ti ń lálàá yẹn báyìí aláyẹn ò dẹ̀ yé mi. báwo lẹ ṣe ń lálàá wọn. ṣàdédé máa kún orí ọwọ́ tó máa bomi sí mi lẹ́nu lójú oorun mo fẹ̀mí tú kínní títí tí mi ò rí tú n tó bá dẹ̀ wúyàn lójú ọlọ́run náà lè yàn ké pé n tó jẹ́ kí n wá nìyẹn. ìyá wa. sá. n tó dára òun fàdúrà n tó kù díẹ̀ káàtó náà òun fàdúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé fún mi èmi náà fẹ̀mí ṣọ́nà ẹ gbọ́ màá fi ẹ̀mí ṣọ́nà tó bá di ní ọ̀túnla kẹ́ padà rí mi gbogbo bá ṣe jẹ́ màá jẹ́ kẹ́ gbọ́ kẹ́ ká gbàdúrà. ẹ ṣe. Jehovah, Holy Michael. kò yàtọ̀ kẹ̀ ọ gbọ́dọ̀ yàtọ̀ ó di dandan kó yàtọ̀ torí àbẹ́dẹ́ ń ta kúrákúdà akúrákúdà kan ò ní bẹ́ẹ̀ tiẹ̀ kó má dé ó tiẹ̀ ti ń yàtọ̀ ni àwọn ọ̀rọ̀ malẹ̀ ti ń sọ fún mi bí báyìí torí bí wọ́n bá gégi nígbó ìjẹ́ lólúgbò òun gbà á ẹ lọ́ọ́ rí fọkàn ara yín balẹ̀ bí mo ṣe sọ fún yín bẹ́ẹ̀ ló ṣe máa rí nítorí wípé eléyìí tá a wí fúnla ní láfi sogún eléyìí tá a sọ fún ròkò ìròkò sọgbọ̀n eléyìí tí wọ́n sọ fún níyàyà àṣà àádọ́ta àgbàdo ẹ̀ lójú ifáyọmọ jùkújùkẹ́ ẹ mọ̀ lọ ẹ fọkàn yín balẹ̀ bó ti rí nù. abọ́ ògbó bí àwọn ọmọràn ti wí ni wọ́n ní tó bá ṣe pé mi nìwọ ni ìbá fapájó tó bá ṣe pé mi nìwọ ni ìbá fẹsẹ̀jó tó bá ṣe pé mi nìwọ ni ìbá wọ̀lẹ̀kẹ̀ títí ládé bàrà àdí máa ohun títí lọ́dé gbọ́ngbọ́lọ́tọ́ ìbá bojú wò má bẹ̀rẹ̀ sí máa ní kú dẹ́dẹ́ ń bẹ lábẹ́ aṣọ òòṣà tí kì í jẹ́ kọ́ ọmọkùnrin ò lè tọ́jọ́ tí ò jẹ́ kó tọ́jọ́ ni bẹ́ẹ̀ ni gbogbo àlàyé tí mo ṣe kalẹ̀ ni wípé ìwà àgbèrè rẹ tó ti ṣe sẹ́yìn ṣìnà ló mú ọ ṣìnà ló fi jẹ́ wípé ẹni tó yẹ kó jẹ́ òbùṣọ̀ fún ọ kí náà rẹ máa tó kiri ìwọ rẹ ti jọ síra yín bí ẹnu ẹ díẹ̀ ṣó wá rí obìnrin tí ń bẹ lọ́dọ̀ yìí pàṣán ìní ìwà tó o ti kó kalẹ̀ ló fi ń ṣe fún ọ ló ṣe ń já ọ lẹ́gbàá tó ń já ọ lọ́rẹ́ tí gbogbo ọ̀rọ̀ rẹ ò fi lójútùú bọ̀rọ̀bọ̀rọ̀ ó ti rí nù. ti gbọ́ ṣó ti gbọ́ báyìí àbí mi ò sọ ṣé bí mo kékeré ò gbọ́ ni ẹ wò bàbá mi ibi tó gbé dé ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ báyìí kí ni ẹ ṣe fẹ́ gbà mí tá a máa fi rí àbáyọ nínú ọ̀rọ̀ yìí. kò sí ọ̀nà àbáyọ kan tí ń bẹ ń bẹ ju pé ká tó lè ṣe nǹkan kan kíá àfi kí ọmọbìnrin táwọn wí
eléyìí tó ń tẹ́ pàṣán fún yín àfi tó bá kò ní àkàtà rẹ̀ tó kò ní ògbésí ilé ayé lọ́rọ̀ rẹ̀ máa tó rojú. tani Kíkẹ́ ká lè lọ mẹ́ta ń sọ mọ́ màmí náà mẹ́ta ń sọ yìí Kíkẹ́ burú gan kì í ṣe obìnrin tí máa kọ̀ pé yóò pé Kíkẹ́ wa máa lọ nílé mi o kó dẹ̀ kẹ́rù rẹ̀ kó máa lọ lẹ́yìn tó máa sọ fún mi pé òun ti gbé bẹ́ẹ̀dì wá ibi tó máa kú sílẹ̀ òun dé yìí kò ṣe é lé bọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. A jẹ́ pé àyà gbọ́ ògùn gbè gbọ́n nù bá àyà bá ń tèrò ògùn bí a sì máa bẹ̀rẹ̀ a jẹ́ pé ìyá rẹ̀ là á ṣiṣẹ́ sí ni tó bá ti ń fojú kàn yín ó dàgbọ̀n yé sínú ẹ mọ̀ pìtàn ni èmi mọ̀ sọ bẹ́ẹ̀. ajáde. bó ti yẹ ká bí amọ̀ máa ṣẹlẹ̀ yìí o ẹ̀yin òbí ẹ̀yin lẹ̀ ó jèrè ọmọ bó ti yẹ ká bí amọ̀ ìyá gidi máa ṣẹlẹ̀ yìí o bébí kú ló bá ọ bébí kú ló bá ọ. sáfọwọ́ fa ẹni bíbí bá dé àbíyàmú wa ọlọ́run mà ní sókè ọgbọ́n ẹni. mo máa sábà láti pàtó ìwà ní gbogbo náà. gbogbo ẹ̀ ló máa ti kó kò ní gbàgbé kankan. Mọ́mì ẹ kú ìjókòó ma èmi ti ṣetán mo ti fẹ́ máa lọ nìyẹn ó ṣe mí láàánú wípé mo ní láti fi rọ́ọ̀ṣì kúrò nínú ilé ṣé ti yẹn báyìí mo nígbàgbọ́ wípé akàn ń jára nípa tara ni àyàrá nípa ti ẹ̀mí ṣé ti yẹ àárẹ̀ tó máa pàdé lọ́jọ́ iwájú àbí báyìí sí mo dẹ̀ máa mísì ẹ̀yin méjèèjì o Ọlọ́run bá ń rí inú mi mo máa mísì yín gan seriously ṣé ti yẹ yín ẹ má bára yín jà o màdìá má bá mọ́mì jà ọ́ mọ́mì ẹ̀yin náà ẹ má bọ́kọ mi jà ọ́ ṣe ti gbọ́ Ọlọ́run á jẹ́ kí èmi àti ẹ̀ka tún lè pàdé lọ́jọ́ iwájú. adarí ẹ̀ láàmú ó ti lọ tẹ̀sí lọ́ra ní rámìlá ní ẹni kọ́ra. ó máa ti kúrò tó bá. dídélé ọkọ mi dídé iṣẹ́ ìgbésí ayé mi ni mo tún ṣe. wò ó ibi tọ́rọ̀ dé yìí ó dọ̀wọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin náà ẹ ronú dáadáa kẹ́ ẹ tó tún mú mi ẹ má lọ yàn kan níbi agbọ̀n gbéga ẹ má nà ẹsẹ̀ yín síbi tí ò tọ́ ẹ má nàpá yín síbi tí ò yẹ ẹ má gbẹnu yín sọ I love you tí ibi tí ò yẹ kẹ́ gbé sí ọkọ mi ara balẹ̀ dáadáa. ṣé gan ma ṣé gan. ẹni òye ayẹyẹ ojú Ọlọ́run lọ kò sẹ́ni wà nínú ayẹyẹ tí oníṣòro wà lójú. ní ìmàyé lálá yẹn bí mo ṣe ń la wá látẹ̀yìn kó yàtọ̀ o. ìyá wa sá. lọ́jọ́ kìíní àrùn tẹ́ wá bá mi tẹ́ ṣàlàyé ọ̀rọ̀ mo ní kí ẹ fọkàn ìbàlẹ̀ pé màá fi gbé ẹ̀sìn náà àdúrà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí mo ṣe wọ́n fi hàn mí pé ojú tẹ́ ẹ̀ rí ẹ òun lẹni tá a yàn fún yín látòjọ ọ̀run wa ṣé wàá rí abọ́ tí wọ́n fi ń bomi fún yín tí ẹ mú yẹn ṣé ẹ rí omi tí ẹ mú yẹn
inú ń pè ní omi ìfọ̀kànbalẹ̀ omi ìdùnnú omi ayọ̀ ayérayé ni ẹ wá gbọ́ ìyá wa o irú èèyàn báyìí tẹ́ ẹ bá pàdé ẹ má fi sílẹ̀ o ẹ gbọ́ àbẹ́ ìdáhùn. nǹkan ń gbọ́ yín. ìyá wa ẹ gbọ́ ìkìlọ̀ Ọlọ́run ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa màmá mo ń dá yín ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa Jésù á wà pẹ̀lú yín. àmín Jésù màá gbọ́ ìkìlọ̀ bí mo ṣe wá ń gbọ́ wá látẹ̀yìn tẹ́lẹ̀ mi ìdè ní ketikún sọ̀rọ̀ lọ́run ẹ ṣé sá Olúwa ṣagbára yín dọ̀tun thank you. kò sọ̀nà mọ́ káyàsá tọ́lọ́run lọ ní ọwọ́. Thank you. Ọwọ́ mi ò kì í ṣó wa gbọ́ owó ẹ̀ ṣá ṣó mọ ẹgbẹ́ 7:30 ti lù báyìí tí bá ṣíwájú ẹ̀ dé ọ́fíìsì wọ́n á pò wọ́n. Baby pull over baby pull over ó sọ lọ́ngbọ́n kan ohun tó ṣẹlẹ̀ yàn kó yẹ nìkan afẹ́fẹ́ ń fẹ́ rẹ̀ ó sọ lọ́ngbọ́n kan baby pull over. ẹ ti wà ókè àbí. mo wà ókè. ṣé mi lọ bẹ̀rẹ̀ lórí ti àwọn ajá ńlá holdings sí. ìyẹn máa jọ̀la. no má bẹ̀rẹ̀ sí. okay no problem. thank you. ti máa lọ ló máa tó lọ́lẹ̀ tọ́wọ́n wọnú oṣù káwọn ọdún sìn gbogbo àti go down yẹ máa faradà ọ̀rẹ́ ó dàn yẹ kọ́ mi ó dàn ọ̀rẹ́. wàá gbé mi lọ́lẹ̀. mo ti gbọ́. ẹ ló mú un gbọ́. ẹnì kan ni mò ń bá sọ̀rọ̀ nígbà ìjà yìí má dà. ok má wọ̀rí ó mọ̀ kó tó máa kù court tó bá di lálẹ́ a máa bára wa sọ̀rọ̀ ṣètò gbọ́mọ̀jà. ok mọ̀jà kó wà pa. Later. ṣe nǹkan tí ò dáa ó máa ń da kí ẹni ẹ mọ nǹkan tó ṣe tí ò dáa ó dẹ̀ apologize ṣàgẹ́tì sinmi mo kàn fẹ́ mọ̀ bóyá mo ti ṣẹ̀yìn ní àná ní tẹ́bí ṣe bẹ́ẹ̀ ṣe sí mi láàárọ̀ yìí kì má lè ṣe bẹ́ẹ̀ mọ́ ni o. ìtàn wo nìyẹn wá kọ́ wa báyìí ní ìta sí ẹ̀ náà àbí mo ta sí ẹ̀ ni. no. so tó bá mọ̀ pé ṣe ṣu ẹ̀ o lè fi kí mi lé mi lọ́wọ́. ẹ má bínú.
báwo dé wá níbi iṣẹ́ ńkọ́? Ibi tẹ́ ṣe dé tẹ́ gbélé wa lọ́wọ́ àǹtí. Á dẹ̀ yọrí sí rẹ̀ lágbára lọ. Àmì o. Báwo wà ní gbogbo nǹkan generally? Well, kò sí problem náà but ọwọ́ bọ̀bọ̀ yẹn mo ṣe ń thinking pa ẹ̀. O ṣe ń ronú pa ẹ̀. Mo wo 10. Mo expect kí n dé ìbá ilé ni kó sọ fún mi pé ìwà àti ẹ̀sìn jọ ń ṣeré o ẹ̀wọ́ ti wọ̀wọ́ o ni mo rò pé ó máa sọ fún mi náà. My dear, kò easy o. I know kò easy bóbìnrin ni ẹ òun láti ṣe. Ó ṣe máa jẹ ọmọ company ó ṣe máa jẹ ọmọ iṣẹ́ mi. Ọmọ company so ọmọdé so ayé ń ṣerú ẹ̀ náà. Wo gbàgbé yẹn o mo jẹ́ kí ọmọkùnrin kó wá síbi sí ayé ṣóòdì ẹ̀rọ ẹ̀wọ̀n tí ọ̀dọ̀ pásítọ̀ ó ní orí wà lára ọmọkùnrin pé tí ìwà àti ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń wọlé tẹ́ ń wòde gbogbo nǹkan máa lọ nírọ̀rùn ni ó ti dàgbà náà o lè mọ̀ pé níbo obìnrin tó lówó báyìí tí ò bá ní adé lórí àwọn ayé máa bẹ̀rẹ̀ sí ń kà sí nǹkan mí ni jẹ́ ìṣẹ́gun fún ẹ tí èèyàn kan bá da ifá nù èèyàn kan ló máa kó ṣó ti yẹ má bẹ̀rẹ̀ sí máa ṣe transfer of aggression sí gbogbo nítorí pé èèyàn kan ti ṣẹ̀ ẹ́ then o láti máa bẹ́rí bọ́dì jà èèyàn bá dẹ̀ díjú kéèyàn burúkú kọjá báyìí èèyàn rẹ̀ 1 million ló máa kọjá tí èèyàn ní mọ̀. Ó wà dìde o. Let's try him please. Okay, máa think ẹ. Èmi ò mẹ̀rù tó fẹ́ lò mi ò mọ̀. Okay, máa consider ṣá. Please ó mọ̀ pé mi ò lè ṣí fún ẹ náà you're like my sister mi ì lè ṣí fún ẹ. Okay. Bóyá ro jẹ́ ká máa wò. Ẹ ṣe díẹ̀. Báwo ni gbogbo ilé kọ́? Afẹ́fẹ́ ń fẹ́ òun fẹ́ òun fẹ́ òun fẹ́ ọ̀nà tó ń gbà ń fẹ́ ló yàtọ̀ oníkálukú pẹ̀lú àgbélébù ẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ̀ gbọ̀ngọ́ bébí kú ló bá bébí kú ló bá àbíyàmú wa ọlọ́run màdí tóbi ọgbọ́n ẹni ò ṣe é gbáyé oníkálukú pẹ̀lú tí ó ohun tó kọ́ kí lè fẹ́ kí n offer a drink àbí. Thank you. oníkálukú pẹ̀lú àgbélébù ẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ yóò sọ̀lọ̀ sọ̀kọ́ bébí kú ló bá bébí kú ló bá àtẹ̀lọ́wọ́ ẹni kò ní tán ní jẹ́ èrè láyé babaláforí tí ń gbogbo wàhálà ẹ̀ inú síta lọ́mọ ayé bó ṣe wò Olúwa ló ṣe ń dàbí ayé mi ọ̀ síbi ayọ̀ mi sómi ayé ta kókó kò rẹ́ni tú ẹni òye ayé yóò ju Ọlọ́run lọ kò sẹ́ni wà nínú ayé yọ tí oníṣòro wà lójúkọ ìṣòro tá a lè jù mí lọ Ọlọ́run máa ṣe gbé bá mi ọ̀wọ̀. I really enjoy ara gan bó ṣe gbọ́ ajá ni ẹ̀dẹ̀ bá wa dúpẹ́ lọ́wọ́ gan I really enjoy. Ayé tí. I really enjoy ara mi but ó ní nǹkan tí mo fẹ́ sọ fún un. Uncle ṣé máa padà wá lọ́la láti wá pick me? I really enjoy it with you. Yeah, man, take care.
ṣé wọn yọ ẹlẹ́nu ṣá. náà àwọn fún mi problem. tí wọ́n stubborn gan. ẹ tó bá ti ní irú àwọn ẹ kó mọ̀ bó ṣe máa ṣe pẹ̀lú àwọn yẹn kéèyàn. kí ni kò wá fi ṣe é lálejò báyìí. mo ti wà òkè mo kàn ní kí n drop wọn ní kí n mọ̀ ti máa lọ rí lẹ́tí iṣu. okay thank you very much. ẹ ṣe gan. ibi ìlú wa jẹ́ so gbogbo ẹ òṣèlú àkì ẹ báyìí rí ó wà òkè òṣèlú àkì yà gbogbo ìsàlẹ̀ yẹn first place ajẹ́ bíi warehouse àwọn akẹ́rù sí nàbà tí ń gbẹ̀rù nàbà ń jà àwọn àkó síbẹ̀ so àti everything àti maximize ẹ nìyẹn nípa ìṣẹ̀lẹ̀ ń gẹ̀ẹ́tì warehouse níta ẹ̀ṣẹ̀ ń kó síbì kan àti ní warehouse nísàlẹ̀ àti lọ́fíìsì lókè so òṣèlú àkì àbí. ó máa ń yà mí lẹ́nu kẹ̀ in fact mo ti lọ́ọ̀fù ẹ̀ jù mo try you iṣẹ́ ló ṣe o. jẹ́ àlọ́ kí wọ́n tún fún àwọn kan wọ́n ẹ̀jẹ̀. agbo ètò tí wò látàwọn in fact. ìyá ló fi àwọn kan wọ̀nyí. ṣòro mo fẹ́ lè sọ pé ní nínú mi dùn jù ó mọ ìdí wípé mo ní kó jẹ́ ká pàdé mi báyìí lénìí ó dẹ̀ wá àyè inú kò sáàyè tó mọ̀ pé iṣẹ́ ó máa ń fún ẹ ní wàhálà jù ó máa ń jẹ́ káwọn pé bóyá o fẹ́ ráyè lọ́bọ̀ mi ó máa yẹ kó di gágá àmọ́ pé o tún wá inú kò sáàyè láti wá rí mi yẹn ká pàdé ń bì ó jẹ́ kí inú mi dùn mọ́ ìyẹn ní ìkejì torí díẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìdí tí mo fi dúpẹ́ ni pé ó ní nǹkan kan tí ó wà lọ́kàn mi tí mo fẹ́ sọ fún ẹ tí mo ti ń rò tipẹ́tipẹ́ sórí mo ti gbé ẹ̀yẹ̀wò dáadáa gẹ́gẹ́ bí obìnrin mo ti wò ẹ́ sọ́tún mo ti wò ẹ́ sósì mo ti jọ ẹ́ sọ́tún mo ti jọ ẹ́ sósì mo ti jọ ẹ́ lúbúlúbúlúbú àwọn kan ti gbọ́n lẹ̀ àwọn kan dúró èyí tó gbọ́n lẹ́yìn mo ti rí pé àwọn àìda àwọn bóyá àwọn kùdìẹ̀kùdìẹ̀ kéékèèké tó lè wà lára ẹ̀ òun ló gbọ́n lẹ̀ àmọ́ èyí tó wà nínú àjọ yẹn gangan ó pọ̀ ju tó gbọ́n lẹ̀ lọ ìdí nìyẹn tí mo fi rò pé irú obìnrin báyìí ó ṣe rí mọ́yàn ṣùgbọ́n obìnrin tó yẹ pé èèyàn lè fi yan gan oníwà ó lẹ́wà ó tún ó kóyàn mọ́ra inú ẹ̀ mọ́ kí ló tún wá ní obìnrin tó jù yẹn lọ lèmi ṣe òun lọ́kàn mi pé tó bá lè gbà fún mi ni o torí èmi ti ṣetán èmi ti pinnu pé kò jẹ́ ìyàwó mi èyàn tó bá wọn náà bẹ́ẹ̀. bó ṣe fẹ́ mi. bí mo ṣe fẹ́ nìyẹn. ó tẹ́ mi lọ́rùn. o ti gbọ́ o ti gbà. mo ti gbà mo lè gbọ́. ṣé gan ni ìsín lásìkò ìṣẹ̀lẹ̀ mú ilé tó máa lọ lọ́fun mi dáa. ṣé o lè pè yín ṣá. ó lè jù bẹ́ẹ̀ lọ. náà sífẹ̀ẹ́ wa tí ò lópin torí pé kò ní níbẹ̀rẹ̀. Cheers. mo bẹ́ ní ọkàn mi fẹ́ mo bẹ́ ní ọkàn mi hàn olólùfẹ́ mi fà mí mọ́ra kò dì mí mú ìwọ lọ́kàn mi fẹ́ mo rán dúpẹ́ olólùfẹ́ mi o. ìfẹ́ òótọ́ ti rí bá wọn ojú aya ti fọkàn múra ojú ọkọ pé kí ló ṣe mo rẹ́ni tí máa bá lọ ìwọ ni olólùfẹ́ mi o fà mí mọ́ra kò dì mí mú wá rí pé ìfẹ́ lórí ìwọ ni ó ní tèmi o ẹni ní ọkàn mi yẹ mo fẹ́ ní ọkàn mi fẹ́ mo fẹ́ ní ọkàn mi yọ olólùfẹ́ mi fà mí mọ́ra kò dì mí mú ìwọ lọ́kàn mi fẹ́ mo rán dúpẹ́ olólùfẹ́ mi o. ogun ti jẹ́ lọ́dọọdọ́gbọ̀n ti jẹ́ bọ̀
ẹ wo gbẹ̀yìn ọ̀rọ̀ ló wá dùn gbọ̀ngbọ̀n irú èèyàn máa wù mí yẹyẹ ẹ wo lólùfẹ́ mi ìwọ lọ́kàn mi ọ̀ èkúrọ́ lálábàákú ẹwà